ìrònú mi a máa rí bákan bàbá wa àròjinlẹ̀ wọ́n ṣe fọ́nrán tí ẹ dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹlẹ́dẹ̀ mo sì fẹ́ràn fọ́nrán ń pọ̀ àmọ́ nǹkan kan ń kọ mí lóminú dòní olónìí tọ́nàjọ́ yé wa pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera wọ́n ti ń ṣèwádìí bí wọ́n ṣe lè máa lo ọkàn ẹlẹ́dẹ̀ láti fi ṣe pàṣípààrọ̀ ọkàn fẹ́ni tó bá nílò ọkàn tuntun eléyìí òun heart transplant mo bá rò pé ọlọ́mọ̀mọ̀ tí ẹ̀jẹ̀ àrọ́ràn kẹ́ ṣé ká gbà pọ̀ kàn mí ọ̀sà prápra báyìí mo wá nílò ọkàn tuntun iná bá gbọ́kàn ẹlẹ́dẹ̀ ni wọ́n gbé e fún mi ṣé Táíwò sì ni mí ni àbí mo ti dẹlẹ́dẹ̀ wọ́n sì lẹ́lẹ́dẹ̀ fẹ́ràn kó mọ géèdì kó mọ bímọ jọ sólúwa rẹ̀ wà ní mọ ronú bí ẹlẹ́dẹ̀ kó mọ hùwà ẹlẹ́dẹ̀ báyìí gbòó jẹ́ pé ọkàn ẹlẹ́dẹ̀ ní ń bẹ lára mi ẹ mọ́ bínú ná tó àwa ọmọ ayé òde òní bíi tèmi ẹ wá ná ẹnìkan bí mi wọ́n ní Yorùbá mọ̀ pòwe pé àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa wọ́n ní kí ni yàtọ̀ tí ń bẹ láàrin àjà àti pẹpẹ kò sì wá le bí n bá ṣàlàyé ẹ wá rí i pé òwe nǹkan yóò yé eyín jù bá ń lọ àjà ilé ìbò ń pè ní ceiling àmọ́ àjà tá a wà ń wí tí ń jẹ́ ceiling láyé àtijọ́ kò sí PVC kò sí asbestos kò sì sí POP àwọn igi gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tí wọ́n lọ́rìn tí wọ́n lókìmí dáadáa ènìyàn fi máa ń ṣe àjà tí ó wà gbé òrùlé rúùfù tí ó gbé dúró kí a ní pẹpẹ ilé ìbò ń pè ní shelf kí wọ́n kàn kan igi kí wọ́n kàn mára ògiri báyìí kí wọ́n wá tẹ́ pákó míì lé àbí kí wọ́n tẹ igi lé tí wọ́n mọ̀ gbé nǹkan lé lórí eléyìí ò ní pẹpẹ shelf ní táwọn baba ńlá wa wá ń wí ni pé kò sí bí pẹpẹ shelf bó ṣe lè gba ẹrù dúró tó kò lè gba nǹkan tí àjà ó gbà dúró torí àjà ẹ mọ́ gbàgbé pé mo ní àwọn igi tí wọ́n lọ́rìn tí wọ́n lókìmí ènìyàn fi máa ń ṣe eléyìí ò lè gba ẹrù tó wúwo tó sì pọ̀ dáadáa ju ti pẹpẹ ó gbà lọ àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa ìtumọ̀ rẹ̀ ni pé bàbá rò pé àwa la mọ nǹkan kan ṣe àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n mọ̀ ṣe jù wá lọ dáadáa èyí ń bẹ lẹ́nìkan bá tún bí mi ó ní kí ni Yorùbá blackmail kí wọ́n pọ́n blackmail èèyàn ìkóni ní pápámọ́ra ni wọ́n kóyàn pápámọ́ra èyí ò ní pé ẹ̀fọ́nrán ìhòòhò mi ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ bá pé bí n bà fún ọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ taari rẹ̀ síta mọ̀mọ̀lẹ́ wà taari rẹ̀ ta mọ́ pa mi ayé ẹ ṣeun jàre ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́ lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost àkó àsìkò yìí náà.